gbogbo àwọn olùbá parapọ̀ tán bá kọ̀yìn sí ìjọba ní Lagos State wọn ò lè rí ìjọba yẹn ṣe, gbogbo ẹnu wọn fi sọ. Ọmọ àtọ̀húnrìn wá làwọn yẹn, wọn ò níbì kan, nowhere to find them. Wọn ń sọmọ Àwórì, wọn ń sọmọ Èkó. Àwọn àgbàrá òjò gbé wọ̀lú tán ríbì kan fìdílé tán wá ń pera wọn lọ́mọ Èkó. Àwọn tó ní Èkó, àwọn ọ̀dẹ́jọ tó ní Èkó, Lagos Island àmọ̀ wọn. Lẹ́yìn àwọn yẹn ni tó bá sọ pé òun ọmọ Èkó kó wá pàtàn bí bàbá ńlá ẹ̀ ṣe jẹ́ lẹ́kọ̀ọ́ ká gbọ́. Ṣé olùsí àbólòsí ẹ̀ tó lè ta one plot of land lẹ́kọ̀ọ́ yìí? Ibo lórí ìwọ̀n ẹ̀? So n tó fa wàhálà sí wa lọ́rùn nìyẹn. Mo dẹ̀ bẹ̀ àwọn ọba, I'm one of them, mo bẹ̀ wọ́n kán jọ kán ṣe làákàyè púpọ̀, kájọ ṣe làákàyè fúnra wa. Torí bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí, ó ń dùn èmi lọ́kàn púpọ̀ jù. A ti kẹ́ran mérò o. Ẹ wo àwọn àjòjì o. Lọ́láwọ̀ fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ wo àwọn àjòjì. Lọ́láwọ̀ fẹ́ sọ̀tàn ìdílé wa. Gbogbo ọmọlúwa mú kí ti gbé, a máa gbére fún wa. Pẹ̀lú agbára àwọn alálẹ̀, gbogbo wa bá ti mi dáwọ́lé, a máa yọrí sí rere. Lèlé àwa lè lo Ikotun lọ́dọ̀ kábíyèsí wa Alayeluwa ọba Adeoku-Asiwaju Ìṣọ̀lá Aṣíwájú Arọ́lágbadé alákọ̀ọ́kọ́ Onikotun ti ìlú Ikotun, ọ̀dọ̀ wọn lágbé wa lèlé. Gbogbo ọmọlúwa ẹ̀hún, ẹ̀yin lèmi wò wá lílé àti ilé òkè òkun lọ́hún, ẹ máa bá wa ká lọ. Adeoku-Asiwaju Ìṣọ̀lá Aṣíwájú Onikotun of Ikotun, ọba Arọ́lágbadé Adétutù Ategbo second. Kábíyèsí, gbogbo aráalé ti mọ orúkọ yìí, wọ́n ti mọ ìlú lágbé wa wẹ̀yìn. Ẹ bá wa sọ díẹ̀ nípa ìrìn àjò yìí. Wọ́n bí mi sí ìlú Ikotun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bí ọmọ. Orúkọ bàbá mi ni Adeoku-Asiwaju. Ìyá mi ni Asiwaju, ọmọ Ọláògùn. Tó bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn wọ́n ti bí mi. Bẹ̀rẹ̀ bí mo kà ní Ategbo primary school. Lẹ́yìn ìgbà tí mo jáde ńbẹ̀ ní 1967 to 68. Dad mi ní brother kan ní Mushin. Wọ́n wá mú mi lọ sọ́dọ̀ bàbá yẹn, mo lọ gbé ńbẹ̀. Bàbá yẹn wá lọ fi mí sí secondary school ní Ìdíòro yẹn náà ń pè ní Boys High School ní Ìdíòro ní lérí Abẹ́rẹ́fù Street Alámùtú. So ibẹ̀ ni mo ti ka secondary school. Bàbá yẹn ló ń san owó ńgbà yẹn. Ó wù mí kàwé, oyé òye wà, wàláhì oyé òye wà. Gbogbo ìgbà tí mo fi lọ sí secondary school yẹn, èrò ọkàn mi ni pé ádà kí n di lọ́yà ló ti wà lọ́kàn mi jù. Iṣẹ́ amòfin ló wà lọ́kàn mi jù. Nígbà tí bàbá dẹ̀ sọ pé kò sáyè mọ́, wáyé pò yé mi ńgbà yẹn ni ó yẹ kí n padà wálé kí wá bá bàbá mi tàbí ìyá mi pé ó ṣẹlẹ̀ o, gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a lè gbà o. Pẹ̀tù oyé ibẹ̀ yẹn ò yé wa, èmi náà yà gbà bẹ́ẹ̀. Mo wá sọ fún bàbá yẹn, mo ní màá kọ́ṣẹ́ mẹkáníìkì. Onímẹkáníìkì ó dẹ̀ dáa. Bàbá yẹn wá ní ọ̀rẹ́ kan, wọ́n pe bàbá yẹn ní bàbá ọdẹ. Ó wá pe bàbá yẹn pé ọmọ òun yìí òun ò fẹ́ kó ọmọ yìí mọ̀wé, ó jẹ́ ọmọ tó máa mọ̀wé tó òun rí. Ẹ̀ka agbára ò sí, ẹ̀tí sọ òun fẹ́ kó lọ kọ́ṣẹ́ mẹkáníìkì. Ìyá sọ pé òun ní ọmọ kan tó máa mọ̀. Wọ́n fi mí sọ́dọ̀ bọ̀dá yẹn, wọ́n pe bọ̀dá yẹn ní Sunday. Lílẹ̀ Àwórì wa bí, a mọ̀ pé orí ìgbà máa dé adé, ó ti dọ̀rọ̀ yàn kí dádé. Ìgbà lè máa kan yìí lẹ́bí lèlú. Kí jẹ́ ìgbésẹ̀ bóyá wọn jan pẹ̀lẹ́mọ́lẹ̀ ni o àbí ẹbí ló mú yín, ìtorí owó ti wà lọ́wọ́ yín kẹ́ ẹ ti rí gbà. Ìrìn àjò ọba mi ì lálá ẹ̀rí o, wàláhì mi ì lálá ẹ̀rí. Mi ò dẹ̀ wọlé onífà kan rán sọ fún mi pé ló bá di lọ́la o àbọ̀ tó la o, wọ́n máa dàbáyọ̀ mi ì lálá ẹ̀rí. Ó wá dijọ́ kan dáàdì wa ń sọ fún wọn gbà tán dààmú ẹ̀ tó wá ní ohun tó wà ńbẹ̀ ni pé àwọn ọmọ tóun tó lè ṣe tóun mọ̀ pé tán bá gbé kinní ẹ̀ lé lọ́wọ́ ó lè ṣe,
ṣùgbọ́n kò ní gbà, ó ní kò ní gbà o. ṣẹmọ ọ̀rọ̀ ti pọ̀ lẹ́yìn dáadáa o, kì í ṣọ̀rọ̀ oṣù mẹ́fà ọdún kan o fún lè tá à ń sọ yìí o, pé kò ní gbà. Ta ni nínú wọn? Gbogbo ẹni tẹ́ àwọn olóòótọ́, òun ló ń bí Táyé, òun ló ń bí Kọ́hìndé, òun ló ń bí Dòwú, ṣùgbọ́n àwọn tẹ́ ẹ ń tọ́ka sí yẹn ò lè ṣe é. Ẹni tó lè ṣe ẹ ti fi sẹ́yìn tó ń mọ̀. Ta ni? Lóní rárá wọn ò tí ì fún wọn lórúkọ yẹn. Iye tán bá dáfá wọn ní ọmọ ọba wọn kan tó máa dáfá láàmú. Gbogbo orúkọ tẹ́ ẹ kọ́ wà yìí, ọba kọ́, ọba ò sínú wọn, ṣùgbọ́n ọba yẹn wà nílé, ẹ ò mú orúkọ ẹ̀ sí. Tọ́ bá wá bá bàbá mi á sọ fún wọn pé ṣé bóun ti sọ fún yín tẹ́ ẹ kọ́ orúkọ yẹn. Ẹni tó lè ṣe tóun bá dárúkọ ẹ̀ máa fojú wò pé kò rí bẹ́ẹ̀. Ẹni tó ń dẹ̀mọ̀ tó lè ṣe ni o. Wọ́n bá sọ àrọ̀ wọ́n rọ̀ wọ́n fún, ló bá sọ fún wọn pé ẹ pa 6. Tẹ́ bá sọ̀rọ̀ tó bá gbà, gbogbo ogun tó bá wà wájú yẹn àṣẹ. Bí bàbá mi ṣe sọ fún wọn nìyẹn. Ọ̀hà lọ. Bàbá Jímọ̀ Àgàbí yẹn ló kọ́kọ́ pè mí nígbà tí dáàdì mi sọ bẹ́ẹ̀ fún wọn. Tí ó ń ṣe ọ̀rọ̀ oṣù 6 sí 9 tí baálẹ̀ ti kú. Bàbá yẹn á pè mí pé Azeez, mo fẹ́ rí ẹ, máa lọ bá. Ó wá ní ìwọ la máa fi ṣe baálẹ̀ o. Baálẹ̀ kẹ̀. Mi ò gbọ́ lẹ́nu bàbá mi. Èmi lẹ máa fi ṣe baálẹ̀. Mo sọ̀rọ̀ sí bàbá yẹn jọ́ yẹn o, kọ́lọ́run kó dáríjì mí ni. Mo ní ẹ lọ mọ́mọ́ yín, ó yẹ kó tọ́ sí mi. Mi ò ní pè ẹ́, ọmọ mi ni máa pè síbẹ̀. Mi ò lè wá jẹ baálẹ̀ bí bàbá yẹn ṣe sọ fún mi yẹn. Ẹ̀ka máa wo bí ló máa gbà. Bọ́lọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Mo ṣe kó lọ́dọ̀ bàbá yẹn, mo wá sọ́dọ̀ bàbá mi. Ọ̀rọ̀ bá lè ṣe bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Àfà ó pọ̀ ó tó ọdún kan àti oṣù díẹ̀ kí n tó lè gbà fún wọn pé màá ṣe. Ọjọ́ 9 tí mo sọ fún wọn pé ó dáa mo ti gbọ́ màá ṣe, wọ́n lọ nawọ́ mi sókè nílé hall pé as ọba elect baálẹ̀ náà wọn fẹ́ ká jẹ. Ṣùgbọ́n a wá wò pé Ègbè labour wa ń bí báyìí ó ti lọ́ba, Ìgàndò labour wa ó ti lọ́ba, Ìdímù Ìṣẹ́rí wọ́n ti lọ́ba, and we are in center of the community tó ní gbogbo àwọn communities tí ó yí surround wa, center làwa wà, Ikotun wà. Báwo ni Ègbè ti ní Ìgàndò wà táwa náà ò ṣe ń jẹ sọ́ba. Bá a ṣe sọ pé àjẹ baálẹ̀ mọ́, a bẹ̀rẹ̀ sí process ọba nìyẹn láti 1989 yẹn ti 2001. Nígbà tó ṣẹlẹ̀ àwọn oríṣiríṣi family dìde, àwọn náà fẹ́ jẹ kúndé kan gbà process ọba pọ̀. Wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí a ṣe jọba ní 2001 nìyẹn. Ẹ lójọba àkọ́kọ́ lè máa kọ́kọ́ jẹ lílo Ikotun níbí. Kábíyèsí ẹ ti fọmọdé joyè, ẹ fàgbà lò lórí ìtẹ́ bá ńlá yìí gbogbo ẹ̀ bá ti wá mí dè àwọn alálẹ̀ wọn bá yìí dè. Ẹ bá wa sọ díẹ̀ nínú ìtàn, torí ẹ̀yà àgbàlagbà ló fún bọ́mọdé ò bá gbọ́ ìtàn agbára ọba tó kábíyèsí o, bàbá àtàn. Ẹ bá wa ṣàlàyé káwọn ògbólúwa ohun kan ti rí gbà ká dé sí ìlú Ikotun níbí. Nínú ìtàn tá a gbọ́, àwọn 3 ló dìde. Ẹni tó jẹ́ alàgbà wọn ìyẹn là ń pè ní Ategbo. Ẹni tó tẹ̀lé ìyẹn Aláwẹ̀. Ẹni kẹta ní Ekitan. Ọkùnrin làwọn 3 tí gbogbo wọn dẹ̀ ní fámìlì wọn. Wọ́n gbéra láti Ilé-Ifẹ̀. Ategbo ló kọ́kọ́ gbéra kúrò ní Ilé-Ifẹ̀ ló lọ sí Benin. Ilé-Ifẹ̀ náà ti dìde, wọ́n gba Benin lọ. Ekitan lọ bá wọn ní Benin ni. Wọ́n jẹ́ ọdẹ àti àgbẹ̀. Ategbo was the leader tó lead àwọn 3 pẹ̀lú àwọn fámìlì wọn. Nígbà tí Ekitan gbọ́ pé wọ́n ti lọ sí Benin, ìyẹn gbéra ó lọ bá wọn bẹ̀. Bá ṣe jọ wà ní sàmọ́ra wa, Ekitan kí ni ọ̀rọ̀ náà ṣe? Nígbà mo délé wọn ní ẹ̀sìn ilé ẹgbẹ́ ti wá sí Benin. Láti ìgbà lèmi náà ti ń trace pé kí n wá bá yín kájọ máa kọ́ wọn lò.
wọ́n wà níbi nìyẹn for May time. So according to history wọ́n ní Ategbo yẹn kàn jíjọ́ kan á gbé ẹyẹ Ifá brù ṣé kàn wọ́n dúró síbí ni àbí kàn ìrìn àjò wọn ìkù. Ifá sọ fún wọn pé ìrìn àjò kù. Àtúndì ìrọ̀ báyà ọ̀rọ̀ ọ̀run ni báyà kan àtúngbé Ifá lulẹ̀ the same thing. So àwọn tó dẹ̀ ń wá sèkó tó ń láti Benin tó ṣe mọ̀ kò sí mọ́tò kò sí nǹkan kò jọ ẹsẹ̀ kò jọ kán wọnú odò kan ṣe kìnnì kan. Àwọn sọ pé ibi táwọn ti ń tajà ìyẹn nìdó wọ́n bá ti ń bọ̀ bẹ́ẹ̀ ìdó náà ń já wọn sí nígbà kó wọn lóṣẹ̀ wọ́n bá dé ìdó náà ṣe máa máa fáìn wé ara wọn. Nígbà tí wọ́n move Amẹ́ríkà move from Benin wọ́n ń ṣe ọmọ Benin o they are from Ife. Wọ́n travel from Ife to Benin from Benin to Lagos. Are you with me? Nígbà tó máa dé wọ́n dé sí ìdó wọ́n rí gbogbo àwọn tó ti rí ní tó ti báyà náà pàdé ní Ife tàbí tó pàdé ní Benin majority wọ́n ti wà ní ìdó yẹn lẹ́kọ̀ọ́ bí Èkó yẹn island yẹn erékùṣù ni wọ́n máa wọkọ̀ láti dò dé erékùṣù yẹn ni wọ́n wá ní olórógun àdòdò pé ìyẹn ni ó wà ní eré tí wọ́n bá ti jáde nínú ọkọ̀ sí òkè lọ́hùn láti dò sí Èkó pé ológun àdòdò ẹ̀ náà máa bá ó ti pàgọ́ síbẹ̀ tó ń gbé. So bí Ategbo ṣe lọ bá nìyẹn wọ́n kì ó dẹ̀ gbà sọ́wọ́ bàbá ẹni báyìí ni mo jẹ́ àwọn àbúrò mi wà ní Ìdó mo kàn bá ọkọ̀ wá bí kí n wo tó ṣẹlẹ̀ ń bí ni iṣẹ́ wo lẹ́ ń ṣe náà wọ́n pẹja wọ́n ti ọdẹ wọ́n ti kíni kan ìyẹn dẹ̀ gbà wọ́n lọ́wọ́ gbà wọ́n lẹ́sẹ̀. Ó wá sọ fún wọn pé òun ò fẹ́ dúró síbí ìyẹn Ategbo ń sọ bẹ́ẹ̀ fún òun ò fẹ́ dúró síbí o torí fáyẹ̀ ń sọ fún un pé kò tí ì débi tí òun lọ. So ló bá padà lọ kó àwọn àbúrò ẹ̀ padà lọ sí ọ̀dọ̀ ológun àdòdó yẹn ó fi wọ́n hàn ọ̀rọ̀ rà bọ̀ wọ́n sá gbé lọ́dọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń gbé bẹ̀rẹ̀ tó náà iṣẹ́ mọ̀ Ifá yẹn ò Ifá yẹn. So wá dijọ́ kan ló wá pe ológun àdòdó yẹn pé àwọn fẹ́ máa rìnrìn àjò lọ àbọ̀ wọn fẹ́ jọdẹ lọ ibo làwọn lè gbà jáde. Wọ́n ní ológun àdòdó wá sọ fún yín pé ibi tí wọ́n ti padà tó ti kú tó wá báwọn yẹn lọ́ máa padà sí ṣùgbọ́n tó bá débẹ̀ tó bá rìn síwájú díẹ̀ ẹnìkan wà ń bẹ̀ ọ̀tọ̀ ọlọ́tọ̀ náà ń pè ọ̀tọ̀ ìyẹn ọ̀tọ̀ mainland tó bá dọ́dọ̀ yẹn tó bá kú ń bẹ̀ ọjọ́ra ìyẹn wà ní ó ṣàṣàlàyé ọjọ́ra pé ọjọ́ra tó wà ń bẹ̀ o bíbẹ̀ tó bá ti dọ́dọ̀ ọlọ́tọ̀ kó kí ọlọ́tọ̀ kó ṣàlàyé rẹ̀ fún ọlọ́tọ̀ á sọ bó ṣe máa rìn fún lókè ó kó àwọn àbúrò ẹ̀ wọ́n dé Èdò wọ́n lò bí ijọ́ mẹ́ta according to sẹ́mọ̀kọ́ àwọ̀ ti dáyé wọ́n tún dáfá Ifá yẹn ní kó máa lọ lórí lọ sọ́dọ̀ ọlọ́tọ̀. So bó ṣe rìnrìn ẹ títí ó dé ojú Ẹlẹ́gbà lẹ́nu ó ti dojú Ẹlẹ́gbà lé nísìn Ẹlẹ́gbà náà ń pè bàbá tó wà ń bẹ̀ àwọn kan ló ń sọ fún pé tó bá débì kan wà dé Ẹlẹ́gbà ló máa bá ń bẹ̀ tó bá débì kan wà bá bì kan wà débì wọ́n ṣe trace ẹ̀ títí dé ojú Òye. Gbogbo ìrìn àjò yẹn kì í ṣe pé wọ́n rìn lásán tó bá pẹran pẹja gbèsè kíní kan a kó padà ọlọ́ta ẹ̀tàn pẹ̀lú fáyẹn sáà ń gáìdì wọn títí nígbà tó ń dé ojú Òye ní ibi báyìí lọ báyìí kò séèyàn bẹ́ẹ̀ o bẹ̀tì báyìí tó bá gbà bí ọ̀sọ́lọ̀ ló máa bá tó bá dọ́dọ̀ sọ́lọ̀ wọ́ béèrè kò séèyàn yàtọ̀ sí ọ̀sọ́lọ̀ kò sẹ́nì kankan nígbó yẹn lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ojú Òye bẹ́ẹ̀ ó dáfá ibo ni kí n gbà ọ̀nà ló pín ibi òun kò gbà báyìí bó ṣe gbàdọ̀ sọ́lọ̀ nìyẹn gbàdọ̀ sọ́lọ̀ ó kàn sọ́lọ̀ ọ̀sọ́lọ̀ wa sọ fún pé odò kan wà pẹ̀lú àwọn tó ń kó kiri wọn lè wọnú odò yẹn òun náà àwọn àwọ̀ bẹ̀
ó ní bó ṣe ṣe tó fi gun odò yẹn kọjá pẹ̀lú àwọn èèyàn tó fi sọdá síbí. Odò Afẹ́yẹgbè, Afásọlọ̀, bákan náà ṣe gbogbo ìrìn tó rìn láti Ìbíní dé Èkó rárá kọ́nà ní kọdù, ó sà ní bọ́ ṣe tán fi sọdá lójú odò tó fi sọdá síbí nìyẹn títí tó fi débi tí Fásitì wa sọ fún pé kó dúró síbí báyìí. Ategbo ló tẹ̀lú Ikotun dó pẹ̀lú àwọn àbúrò ẹ̀. Báwo ni Ikotun ṣe wá jáde ńbẹ̀? Ategbo, Aláwẹ̀, Ekitan, tá bá fẹ́ fọ́ọ̀mù orúkọ yẹn ṣé ìkan tó wà nínú ẹ̀? Ìtàn yẹn dọjọ́ wájú. bí ìlú Ikotun bá tó wá dùn ká dán juwọ́ yìí lọ àlè wáyé ti wẹ̀. ìjẹ́ ìwùṣẹ̀báyé kan tẹ̀ sí wà ìjẹ́ pé àárí ìlú tọ́ka sí ìlú Ikotun. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ọdẹ àti àgbẹ̀ ni wọ́n. Kò sí bọ́dẹ ṣe máa wà tí ò ní lógun. Àwọn òòṣà tí wọ́n kó dání nígbà yẹn, Ògún jẹ́ kan nínú wọn, Ṣàngó, eégún, Alẹ̀, Èṣù, tó ti yín, Ọbàtálá, gbogbo ẹ̀ ni mo kọ́lé fún wọn. Gbogbo ẹ̀ ni mo kọ́lé fún. Bí n ṣe ń sọ àwọn ọmọ Olúkọ̀tún mọ̀ pé gbogbo wọn ni mo kọ́lé fún. Wọ́n tún pè kan lójú olókun, mo kọ́lé fún yẹn náà. So àwọn òòṣà yẹn pọ̀, gbogbo àwọn òòṣà yẹn tí àwọn bàbá yẹn tọ́ka ẹ̀ sí fún mi pé òòṣà báyìí nǹkan báyìí náà fi ń bọ́, òòṣà báyìí nǹkan báyìí náà fi ń bọ́, gbogbo wọn ni mo kọ́lé fún. ọ̀ràn lè máa gbọ́ gbogbo ọmọ Àwórì lórí èdè. Sẹ́ni tí ò lè sọ Yorùbá ló máa sọ èdè Àwórì. A máa bẹ̀rẹ̀ ni. Ó wà lọ́wọ́ mi, ó wà lọ́wọ́ ẹ̀, ó wà lọ́wọ́ gbogbo wa tó wà mí, ó wà ní gbogbo ọmọ Àwórì tó ń gbọ́ mi. Tàìsẹ̀ àmì rí akitiyan yín pẹ̀lú ìgbìyànjú yín lọ́rọ̀ ìjọba wa àti bẹ̀rẹ̀ àti ìjọba ìbílẹ̀ ni o, ìjọba ìpínlẹ̀ ká fi dórí ìjọba àpapọ̀. Àwa wòye sẹ́ pé ibo l'Àwórì gbé dé, a máa sọ̀rọ̀ Àwórì, a bá mèkó ká mú Ògùn, ọ̀tọ̀ níbi làgbé máa má Àwórì. Àmọ́ lè sẹ́ a ò ti rọ́mọ Àwórì lè kó alibi tẹ́lẹ̀, àwọn mú igbákejì gómìnà ká fi jọ̀ wá lórí, àmọ́ lè sẹ́ a ò ti rí ìdí ọ̀kan. Àwa wá rí sẹ́ aka nínú ìwé ìròyìn lè tọ́jáde lèlé ká tó débi àìtọ́ríkà nínú ìwé The Sun. Kí kẹ́tọ́ lè bá wa sọ, àwọn lè bá tọ́ máa pè bóyá lọ́balọ́ba lè jẹ́ pé oko ẹrú làmí náà ti kó àti kó àwa sí yìí, àyè mọ̀kan wa ká máa talẹ̀, a máa ṣe gbá la ò gbójútó. Kí jẹ́ mọ̀ràn yín lè máa fún gbogbo lọ́balọ́ba lóyè gbogbo ọmọ Àwórì lápapọ̀, kí jẹ́ mọ̀ràn yín kábíyèsí. Bù ní kékeré ká gbàgbé nígbà tó ra ọ̀rọ̀ àwọn Awólọ́wọ̀, ká bù ní láti 1999 sí àsìkò tá a wà yìí. Tí ọmọ Àwórì, gbogbo Àwórì bá parapọ̀ tán bá kọ̀yìn sí ìjọba tó wà lóde èní ní Lagos State, wọn ò lè rí ìjọba yẹn ṣe, gbogbo ẹnu wọn fi sọ, wọn ò lè rí ṣe. Ṣùgbọ́n bó náà tò wá sí nínú ìjọba yẹn, tá a bá ṣe wàhálà yẹn lọ́sàn-án, tá a ṣe lóru, tán bá débẹ̀ tán, wọn ò ní mọ̀ wá. Ìwọ̀nba ọmọ wa tẹ́ ẹ sọ pé wọ́n fi ṣe deputy governor yẹn, má pé ó rọ́wọ́ mi ní, má pé ó rọ́wọ́ mi náà ṣe fún wa ńgbà yẹn. Nítorí àwọn tí àwa fẹ́ kán fi ṣe deputy governor, kán fi ṣe gbá, kán fi ṣàgbọ̀n, wọn ò ní mú wọn. Ní Olúṣì àbólòṣì náà pé olómọ pẹ̀lú orúkọ ẹ̀. Tí ò bá ní tó máa sọ nípa ọ̀rọ̀ Èkó kó panu ẹ̀ mọ́, àwọn ọmọ àtọ̀húnrìnwá ni wọ́n. Quote me as I said, ọmọ àtọ̀húnrìnwá làwọn yẹn, wọn ò níbì kan, nowhere to find them. Wọ́n ń ṣọmọ Àwórì, wọ́n ń ṣọmọ Èkó. Àwọn àgbàrá òjò gbé wọ̀lú tán ríbì kan fìdílé tán wá ń pera wọn lọ́mọ Èkó. Àwọn tó ní Èkó, àwọn ọ̀dẹ́jọ tó ní Èkó, Lagos Island, a mọ̀ wọ́n. Lẹ́yìn àwọn yẹn, ẹni tó bá sọ pé òun ọmọ Èkó kó wá pàtàn bí bàbá ńlá ẹ̀ ṣe jẹ́ lẹ́kọ̀ọ́ ká gbọ́.
táwọn tí ò mọlé tán báyà Jẹ̀bú àbí Ẹ̀gbá àbí Ọ̀ṣun àbí Ọ̀yọ́ àbí whatever tán ti wá tán ò mọlé mọ́ tí bàbá wọn wá tajà bàbá ńlá wọn wá tajà lẹ́kọ̀ọ́ tán pera wọn lọ́mọ Èkó. ṣé olùsí àbólòsí ẹ tó lè ta one plot of land lẹ́kọ̀ọ́ yìí ibo lórí ìwọ̀n ẹ̀ so ohun tó ń fa wàhálà sí wa lọ́rùn nìyẹn. mo dẹ̀ bẹ̀ àwọn ọba I'm one of them mo bẹ̀ wọ́n kán jọ kán ṣe làákàyè púpọ̀ kájọ ṣe làákàyè fúnra wa torí bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí ó ń dùn èmi lọ́kàn púpọ̀ jù. a ti kẹ́ran mérò a ti kó ẹran mérò orí ilẹ̀ wa náà ti ń jẹ náà ti ń mu náà ti wọ́n ti ẹ̀ka wa kún kankan. common local government chairman ìjọba tá à ń ṣe láti 1999 yẹn till now wọn ò fi àyè lẹ̀ fún ọmọ nílùú kankan tàbí ọba àbí àwọn pásítẹ́ǹtì ìlú yẹn láti sọ pé kí wọ́n mú èèyàn fún local government chairman wọn. ẹ wà ní Ogun State ẹ máa nawọ́ sí Ìkọ̀tún pé Tájù ní kẹ́ ẹ mú kẹ́ fi ṣe chairman local government. Tájù tá ò mọ ibi tó ti wá tá a mọ who is who. Tájù tí ò lè dárúkọ street méjì mẹ́ta ní ìlú Ìkọ̀tún dépò LCDA tó wà. tá a bá gbé wọn síbẹ̀ tẹ́ ẹ bá gbé wọn síbẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ìyá kan máa wò yàn wọn kan máa wò wá lójú báyìí pé àwọn wò lélẹ̀. ní on the 6th of July gbogbo ọba péjọ sí secretariat àwọn abẹ́yẹn a ṣe press conference lórí ntẹ́mbẹ̀rẹ̀ lọ́mi. òun náà lóyìn bí ntẹ́mi náà yìn write up ni mo yìn ṣe sórí paper tẹ́ ẹ máa ń rí kàyẹ́ and I will continue to do that. wọ́n lè kàn wá wọ́n sọ pé ẹnìkan tó bá ti gbèlú kan fún ọdún mẹ́wàá àwọn ti dọmọ ìlú yẹn. ọmọ Àwórì mélòó ló wà Ọ̀yọ́ state ọmọ Àwórì mélòó ni kásílọ̀ ń bẹ̀. ní Ọ̀ṣun ọmọ Àwórì mélòó ni kásílọ̀ ń bẹ̀. ní Oǹdó ọmọ Àwórì mélòó ni kásílọ̀ ń bẹ̀. ní Èkìtì ọmọ Àwórì mélòó. ní Kwara ọmọ Àwórì mélòó. ọmọ Lagos state mélòó nínú àwọn ìlú yẹn tó fi ṣe kásílọ̀ àbí ká máa sọ̀rọ̀ chairman. ẹ bá sọ pé Lagos state is a no man's land àwa làwa lè kó o. kọ́ má tiẹ̀ jẹ́ kí èmi máa gbọ́ màmá ṣépè fún wọn ni màmá Falálẹ̀ Àwórì ṣépè fún wọn ni bí ni wọ́n ṣe ń bí mi tó màmá Falálẹ̀ Àwórì ṣépè fún wọn. fi ṣe kọmíṣánná fún wa ẹ lọ mú Ìgbò Ògbóòrù àbí kíní kan ẹ fi ṣe kọmíṣánná fún wa. ká dẹ̀ mú àwọn ọmọ wa ẹ bá wọn dànù ọmọ Àwórì mélòó ọmọ Lagos state mélòó ló wà nù kábínẹ̀tì Sanwó-Olú yìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ọmọ Lagos state mélòó ló wà nù ẹ̀. gọ́vnà ṣé ọmọ Èkó wa ni gbogbo kábínẹ̀tì yẹn both governor and the deputy and everything how many of them lọ́mọ Àwórì ń bẹ̀ táwọn lè sọ pé original Àwórì ni. and commissioner àti essay about 40 báyà 42 àbí 43 how many of Lagos indigene nínú wọn both Àwórì nsìn indigene Lagos state ni Badagry indigene Lagos state ni Ìkòròdú Ẹ̀pẹ́ indigene Lagos how many of us láti sọ pé wọ́n mú Àwórì 5 wọ́n mú Ìkòròdú 3 wọ́n mú Badagry 3 wọ́n mú gbogbo wọn àti Badagry àtẹ̀pẹ́ àti how many of us local government wa yìí yàtọ̀ sọ́mọ Ìkọ̀tún kó jẹ́ ọmọ Ọ̀gọ́dọ̀ kó jẹ́ ọmọ Ẹ̀gàn kó jẹ́ ọmọ Àkẹsàn kó jẹ́ ọmọ Ẹgbẹ́ kó jẹ́ ọmọ Jẹgun kó jẹ́ ló wà ní local government ṣé á jẹ́ kí ilé bàbá òun bàjẹ́ ọ̀nà ilé bàbá òun bàjẹ́. àjọ sún ìdí ìjóná ní 2023 yẹn gbogbo àjọ fojú kan àbójú. ìmọ̀ràn mi sí gbogbo ọmọ ìlú Ìkọ̀tún ni pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn àtọkùnrin àtobìnrin àti àwọn olùbágbé wa mo dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe wọ́n kú àfọmọ èèyàn ṣe wọ́n kú àfọwọ́sowọ́pọ̀ ẹnìkan ò lè dá ṣe. ẹnu àṣẹ lórí àpèrè ẹ̀bá ńlá yìí ẹ bá fi súre fún gbogbo ọmọ ìlú Ìkọ̀tún gbogbo búlẹ̀ ká Àwórì dé ẹ bá fi súre fún wa jẹ́ pé ìwọlé ìjáde wa ìdáwọ́lé wa a máa yọrí sí rere. iṣẹ́ kékeré owó ńlá ẹ má kọjú ju Ọlọ́run lọ o
ẹ má jẹ́ akánjú jọ Ọlọ́run lọ o àtọmọ Àwórì lápapọ̀ ẹ má jẹ́ akánjú jọ Ọlọ́run lọ torí Ọlọ́run ò gbàgbé ẹnì kankan. Ọlọ́run fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ wá àwọn àjòjì o. Ọlọ́run fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ já lónìí mú orí ẹ̀ mo fẹ́ sọ̀tàn ọ̀rọ̀ yìí o. Ẹ ò mọ̀ wá lọ́mọ odó.